Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ṣé ẹ ti lọ complain wọn. ṣé fẹ́ sọ pé ọlọ́pàá nàìjíríà ò gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí i. ẹ máa gbọ́ ọlọ́pàá gbọ́ ṣé ẹ ti lọ complain wọn. ẹ fẹ́ sọ pé àwọn èèyàn gidi ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí i. but olúwa ló ti ra gbogbo wọn. kó lè ra wọn ẹ gbàgbé kó lè. ẹ máa gbọ́ kó lè ra wọn. ṣe rí impression tá a máa ń fáwọn tí kéèsì ẹ máa gbọ́ sá tí kéèsì bá ti ṣẹlẹ̀ má máa sọ pé èèyàn kan ti ra èèyàn kan èèyàn kan ti ra èèyàn kan ìgbà kéèsì Mohbad nígbà tí kéèsì Mohbad bí ẹjọ́ tán ni Wùmí ti ra ọlọ́pàá ẹ dákẹ́ Wùmí gan èlò gbogbo kí ni wọ́ọ̀tì gbogbo Wùmí ó ti yé yín àdéṣe rí àwa gangan tẹ bá ti fáwọn èèyàn ní impression pé báyìí ni nǹkan ṣe máa rí ibẹ̀ ló máa padà wò sí ibi tí problem wa ti máa ń wá nìyẹn because àwa Nigerians àti máa ń bèrè pé nǹkan kan ò lè possible Nigeria yẹn mọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ báyìí sọ pé òfin òsì ṣófin òsì ni a sọ̀rọ̀ ti bòbá pásítọ̀ ta sọ̀rọ̀ ẹ̀ lẹ́ǹkan yẹn ẹ máa gbọ́ pásítọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ǹkan yẹn ó ní church ní very big church lónìí náà wọ́n lọ́mọ kan sọnù ní ṣọ́ọ̀ṣì wọ́n bọ́mọ yẹn lọ́wọ́ wọn kì í ṣe pé wọn ló yá jẹ wọn bá pẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé kò lẹ́wọ̀n ni ó lẹ́wọ̀n àti gbogbo members church rẹ̀ bèbí yóò dẹ̀ mẹ́ni kankan rí ọmọ tó lọ́mọ yẹn òun ṣe pé ó lówó kì í ṣe pé family ẹ̀ wà òkè but ó jókòó pẹ̀lú pé kò dákẹ́ social media yẹn ló bẹ̀rẹ̀ sí ní pariwo ló ṣe fídíò wọ́n lè lọ kó wọn. ṣùgbọ́n ẹ tẹ́ sọ yìí mo mọ díẹ̀ nítorí yẹn o mi ò fẹ́ dárúkọ ẹ̀ ṣe àwọn pé ẹni tẹ́ sọ tán náà mú yẹn nígbà yẹn nílùú yẹn ó ní ẹ̀ṣẹ̀ kan tó ṣe olórí ìlú yẹn nígbà yẹn gómìnà ìlú yẹn náà fi mú without that kò ní nǹkan tó kù ò ní mú gómìnà yẹn mọ̀ fi. lọ́dọ̀ ẹ máa gbọ́ sà lọ́dọ̀ táwọn yẹn lẹ ti lè sọ yẹn lọ́dọ̀ títí wa kéèsì yẹn làwa mọ̀ pé ó ṣẹlẹ̀ sí náà dẹ̀ kó wọn sí àti gbogbo ẹ máa wá gbọ́ ẹ jẹ́ sọ ọkọ fún wa ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín tábà. nǹkan tó ṣe fún bí nǹkan tó fi ṣe fún ẹ without that kò sí nǹkan tó fẹ́ ṣe fún. kò ẹni tí mò ń sọ̀rọ̀ yìí pásítọ̀ ni mò ń sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ kínní o. pásítọ̀ yẹn lèmi náà sọ fún yín pásítọ̀ yẹn ní ìgbó ti ó ní nǹkan tó ṣe fún gọ́fúnà yẹn gọ́fúnà yẹn ó ti ṣe gọ́fúnà yẹn before gọ́fúnà yẹn ọ̀rọ̀ yẹn wá dọ̀dọ̀ gọ́fúnà yẹn wá dùn pé okay this is my time láti fìyà jẹ. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ bó mi ò rò bẹ́ẹ̀ because gọ́vnà ẹ máa gbọ́ sà gọ́vnà kan ló máa dá ẹjọ́ yẹn fún rẹ̀ ṣe mọ̀ pé àwọn kan ló wà ní pàwá. kíní yẹn ò kì í rí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà ẹjọ́ ṣó máa. yes sir. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó yẹ kẹsì attract more people ní pé the start of the event àwọn èèyàn ṣì lọ bẹ̀ wọ́n as big as that church is wọ́n ju délẹ̀ pátápátá. On the bar, everything. That was the start of the whole event. How big this church was. Come on, you can vandalize it by Dubai. Got to find a lot of attract and to an authority. But on the other, you see what is really happening because a lot of people have been shouting. But this thing need to be investigated and everything. No, it's more than what I'm borrow a bunch which is you. Malone, Ocean now. Ben. àwọn tó jẹ́ kínní gan àwọn tó jẹ́ níbi tó wọ́n àga wọn yẹn gan ṣì wà bẹ́ẹ̀ wọn ò tí ì rìlíìsì gbogbo wọn àwọn tó jẹ́ pé ibi táwọn wà lọ́bẹ̀ lọ́mọ ti bọ́ ibẹ̀ lọ́mọ ti wọ́ ọmọ tì ṣọ́yẹ yín ok ọ̀dà ẹ jẹ́ ká tún fẹ́ lẹ́yìn sí Adédoyin ti fẹ́ àwọn dàbá yìí ṣé kò wà ń fẹ́ ń sìn ṣé ó ti wá bọ́ sí gbòòrò bọ́ọ̀ náà ṣe mọ̀yàn tó ṣé wọn bá Adédoyin ṣé wọn bá fà á ń gbọ́dọ̀ Adédoyin wà. wọ́n ti wá pàṣẹ. sá. wọ́n ti pa.
ẹni ṣé wọ́n ti wáyé bó ṣe máa ń pààyàn nìyẹn ni. ó àmọ́ ọjà ṣe láyé níbo ló wà. ó wà lẹ́wọ̀n náà ó wà lẹ́wọ̀n. ó wà ń bẹ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn níta brọ́dà ṣóyè yín ìbáwájọ ṣe kéèsì Adédoyin àti Timothy ni ó wà ní Iléṣà ṣòtí ẹ máa gbọ́ wọ́n give ẹ lè má gbàgbọ́ ẹ bèrè àwọn tó wà wọn mọ̀ dáadáa ṣòtí yé yín láàrin dá one over a year tó fẹ́ lẹ́nu kéèsì yẹn àjọṣe kéèsì yẹn ni ó wà ń bẹ àwádẹ́ confam ẹ̀ ṣòtí yé yín níjọ́ tẹ́ máa wá gbọ́ ẹ̀jẹ̀ ń bèrè question kan lọ́wọ́ níjọ́ tẹ́ tí wàá ń gbọ́ sí gbòòrò ṣé ẹ ti ẹnìkan sọ fún yín pé òun pàdé ẹ̀ ń ta àbẹ́kọ̀ sọ fún yín pé òun rè ṣé ti yé yín bí ò ṣe sófin mọ́ yẹn wọn ò bí dá bó ṣe wà yẹn wọn ò bí dá kó bọ́ sí tàbí wọn ò bí dá kó gbé fóònù sójú ẹ̀ báyìí kó lóun fẹ́ ṣe fídíò ṣé yé yín kò fẹ́ post ẹ̀ pé òun wà láàyè wọn ò bí yà láàyè ẹ̀dá ta ló ti à ń sáré ń sùn báyìí tó ti yé yín báyìí wọn ò bí yà láàyè ẹ̀dá àwọn kan máa sọ pé yẹn kò sí àwọn àmọ̀ báyìí kò sẹ́ni tó pé òun kọ́ ó ti mute ní tiẹ̀ kò ń ṣọmọ lẹ́gbẹ̀ẹ́. John ló sọ̀rọ̀ okay mo dá yín lóhùn. ẹnìkan ń sùn àmì tó ń sùn tó ń họrun ẹnìkan ń sùn tó ń họrun. ẹnìkan sùn họrun rẹ̀ mo wà ní tí mo ń dúró pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ ní 7. okay so bó ṣe rí nìyẹn o ṣẹlá wa ọlọ́run ní járógun àkóbá àdàbá àdẹ̀mí rí ibi ẹni tó bá kàn ló mọ̀ oyè yín Nàìjíríà tẹ́tẹ́ pé kò sófin yẹn bí yẹn bá mú fóònù ní fóònù lásán wà láì ó lè rẹ̀ wọ́n 10 years jẹ́ ti yẹ yín. ẹni sùúrù òfin wà fún tálíkà òfin mú tálíkà ẹni tó bá jí rice ẹni tó bá jí pẹ́ńsù lásán ó lè lo ẹ̀wọ̀n ẹni tó dẹ̀ jí tírílíọ̀nù tó dẹ̀ wọ́n máa rìn ẹni tó jí 1,000 wọ́n lè sentence ẹ̀ fún 20 years prison hòtẹ́ẹ̀lì tó dẹ̀ jí 20 trillion tó dẹ̀ wọ́n máa rìn gbòòrò kì í ṣe pé kò sófin òfin wà ọ̀tún òdo òfin mú tálíkà ọ̀tún òfin òmólówó. ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ o mẹ̀bà yín sílẹ̀. òfin mólówó ni àbá àrí gbogbo wọn bọ́jẹ́ ń ṣe tán wà lórí tán náà. ṣé ẹ ti ṣí constitution Naija ṣé ẹ ti tún ṣe èmi ò mọ̀ ṣé ẹ ti àjọ ìṣẹ̀ ṣé ẹ sọ pé any government can give him amnesty in the future. tó bá tẹ̀ máa fún ní amnesty in the future ó ṣáàtì wàhálà tán bá Adédoyin fà ní ìròpó tí ìṣẹ̀lẹ̀ sí olówó kan rí ní Naija òun gá mọ̀ pé Ọlọ́run bá òpó méjì tó ti yé yín dáméjì tán lẹ̀ ti fún un ó kọjá ṣebéèyàn kan ló ń pa gbogbo fámìlì ẹ̀nà fún ní dáméjì ọmọ ẹ̀ sá lọ kò lè ìyàwó ò lè bọ́ ta mọ́ fámìlì ò lè gbogbo ẹbí tí ẹ̀gán ti bàjẹ́ bó ṣe orúkọ ẹ̀ ti bàjẹ́ gbogbo ẹbí ti bàjẹ́ ṣé ti yé yín nǹkan tó ń pè ní justice nìyẹn. àdìgẹ́ ìjìbọn tẹ ń wá ọmọ ẹ̀yẹ́ sìn àbí wọ́n wà náà yes náà wọ́n wà náà wọ́n declare wanted náà bó ló fẹ́ wà bó ṣe máa lò gbèsè ayé kò lè wá lù mọ́ ibi tó wà yẹn ló bẹ̀ ló máa rá sí ṣé bàbá yóò sì wá bá ayé bàbá bàjẹ́ ayé ọmọ bàjẹ́ ẹjọ́ ó sọ fún mi gbogbo bájú wáyé yẹn ti bàjẹ́ àwa la kàn ń rò pé yẹn torí pé wọn ò pa yẹn ṣé kò ti wá kú sáyé ṣé kò ti ibẹ̀ ilẹ̀ wà ní social media tẹ́yìn táwọn ṣe fàájì táwọn sọ̀rọ̀ yìí ṣé wọ́n bí òun dáa èmi àti ìlàjọ wà ń bí báyìí ṣé wọ́n bí òun dáa kó gbójú ẹ̀ jáde kó lóun any of the family wo lẹ fẹ́ rí lórí social media sí pé àwọn náà dá sọ̀rọ̀ àbáwọn náà bọ́ sórí TikTok wọ́n ń jó wọn post ẹ̀ wọ́n bí wọn dá Ọlọ́run ti gbàjó lẹ́sẹ̀ wọn ó ti gba ayọ̀ kúrò nínú ayé wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkú mi ṣe lẹ́wọ̀ àyàn kí mo ṣe ẹ kàn rò pé tọ́ bá ti gbébọn sí lórí tọ́ bá ti padà ẹ má rò pé òun nìkan ló kú àìmọye tó ti kú sáyé bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó ti kú destiny ẹ ti kú ògùn ẹ ti kú gbogbo nǹkan yes sir yeah damage tó ti ṣe fún bàbá Olúwa lọ́yẹ̀ ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀. ẹ̀yin lẹ́kàn rò bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín ìgbẹ̀yìn sí Olúwa lọ́bẹ̀ ṣé ń wo yẹn ó lè jẹ́ nǹkan tó máa bring ẹ̀ down ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí kò mọ̀ yẹn tọ́lọ́ máa fẹ́ padà lẹ́yìn ẹ̀dá Ọlọ́run máa kàn gba ìwà lọ́wọ́ èèyàn á gbà wà báyà gbọ́ ọmọlúàbí kúrò lọ́wọ́ ẹni àwa gba gidi wọ̀ torí páyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. I'm coming out for him tomorrow mo mú wa ṣe skit fún lọ́la tó ti yẹn báyìí sìn tọ́lọ́ máa ti fẹ́ ba yé èèyàn jẹ́ pátápátá ó máa gba ìwà á gbọ́ ọmọlúàbí kúrò lọ́wọ́ á máa wà bí ẹranko torí páyé ẹ̀ fẹ́ bàjẹ́ orí kúkún yẹn ló máa ṣe káyé ẹ̀ títí ẹ̀ tó fi máa jábọ́ pátápátá bẹ́ẹ̀ ni mo sọ fún torí pé àwọn ṣe rí máa tẹ́ ń wò yẹn ẹ kàn rò pé ẹ̀yin lẹ fi pé èèyàn ni kò ń ṣe èèyàn kankan
ṣé ní gbogbo aṣọ tó wà lára ẹ̀ tọ́lọ́run bá ti gba aṣọ tó wà lára ẹ̀ kúrò ó máa bọ́ sí òhò ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín yẹn. but àwọn èèyàn sì support ẹ. ẹ jẹ́ n sọ nǹkan fún yín lẹ́yọ kọ̀ọ̀kan wọn lọ́mọ wọ̀ máa ń yọ. kójọ ẹ̀ṣẹ́ kó lè ṣú dáadáa. kí ẹ̀sìn ẹ̀ lè bá àpọ̀ kó lè bá àpọ̀pùlà nìkan tó ń ṣiṣẹ́ pé síbà ẹ̀yin ò mọ kéèsì yẹn sísítà sí alága rẹ̀ ń sìn sí wọn ò mọ kéèsì yẹn wọ́n ti mọ kéèsì yẹn lálẹ́ ìbáyìí sìn bẹ́ẹ̀ làwọn tí ò mọ kéèsì yẹn máa mọ kéèsì yẹn sí títí torí pé ọlọ́run ló fẹ́ díù pẹ̀lú ẹ̀ tó yẹ yín báyìí ọlọ́run tó sọ pé ó fẹ́ gbèjà òun yẹn kò mọ̀ pé ọlọ́run fẹ́ dáṣẹ̀ rí àfọ̀hún rẹ̀ yẹn fílẹ̀ kẹ́ máa wòran tó bá tètè sọ̀rẹ́ńdà yẹn kẹ́sì ẹ̀ má bàa pọ̀ ṣùgbọ́n torí pé ó fẹ́ ṣe lẹ́yà gbogbo àgbáyé òun ló jẹ́ kí Sátánì ṣí lọ́kàn lé bẹ́ẹ̀ tó fi fi pé òun jẹ́ nǹkan kan níwájú ọlọ́run yẹn because wọ́n ń béèrè odidi ẹ̀mí mẹ́rin lọ́wọ́ ẹ̀ wọ́n believe pé wọ́n believe pé you are something. bẹ́ẹ̀ni ó believe pé ẹ mọ̀ pé ikú máa ń bá àṣírí ẹ̀ dání tẹ́dà bá ti kú àṣírí ẹ̀ ti bò. ṣé gbogbo wọ́n tiẹ̀ ti kó àwọn wọ́rí ọ̀jọ́ ní ṣọ́ọ̀ṣì tó ń gorí òkè tó ń wà gíjù báyìí. ṣe pé àwa lọ́pọlọ àwọn èèyàn ti dọ̀tí alọ́pọlọ wọn ti lọ ẹ lórí wọn ò burú sórí wọn wá burú báwọn ẹ dákun sórí wọn ò ti wá burú. ọpọlọ wọn ti wà lẹ́yìn. nígbà tí ọpọlọ wọn ti lọ sẹ́yìn this is a common sense. ọpọlọ wọn ò lọ́pọlọ mọ́. èèyàn ìyàwó àtọmọ tó ní ó lọ tà sóko ẹrú síbì kan ẹ tún ṣì ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ irú àdúrà wo ẹjọ́ ṣẹ́ni yẹn lè wá ní nǹkan re fún wọn ṣẹ́ni yẹn lérò rere fáwọn ẹni tí ò lérò rere fún ìyàwó àtọmọ tó bí ṣẹ́ni yẹn ló máa fẹ́ gúnṣẹ́ lọ́la ní òní fún wọn yes náà ṣèlè fún wọn gúnṣẹ́ ṣé wá ibi tẹ́ ẹ sí wo mentality àwọn èèyàn wa nìyẹn orí àwọn èèyàn pé. that is it. ìyàwó àtàwọn ọmọ mẹ́ta odidi ìyàwó kan ó dẹ̀ mú wọn. ẹ jọ ogun wo ló dé bá ẹ bá mi béèrè pé ogun wo ló dé bá àlọ ogun wo ẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé ogun wo ló dé bá wọn tó fi di pé wọ́n ń kó yàwó kú o. àwọn pásítọ̀ Nàìjíríà bá mi o. no ẹ sọ sọ fún mi sá ṣé ó rán ọmọ nílùú òyìnbó ni pé kán lọ kàwé lamẹ́ríkà sísá Tolúyàwó ẹ̀kọ́ mà ṣé ó rán wọn kán lọ kàwé lamẹ́ríkà bó rán wọn kán lọ kàwé ní UK ni ogun wo ló dé bá ogun wo ni ó kì í wọ́n tó sọ pé tó kó gbogbo adúrú àwọn thousands of people yẹn tó kó wọn jọ as your member tó sọ fún wọn pé ọlọ́run ẹ̀ ń gbàdúrà ọlọ́run ẹ̀ lè ṣẹ́gun ilé ẹjọ́ ogun wo ni òun ní nínú fámìlì títí ẹ̀ tíyàwó àtọmọ tí ò fi lè bá gbé irú problem wo ni títí ẹ̀ yẹn tó ń bá wọn yàn ṣẹ́ tó gun yẹn ò lè ṣẹ́ nínú ayé títí ẹ̀ tó fi wá kó ọmọ gidi gan àtọkọ àti ọmọ àtìyá. ẹ̀wọ̀n yẹn tá ti rá ní irú ṣọ́ọ̀ṣì wọn yẹn. yes èèyàn onímọ̀. wá kó wọn yes bẹ́ẹ̀ mo sọ fún yín God bless you sir tó o lè wá kó ẹbí títí ẹ God bless you sir. okay nobody knows nígbà wo ló ń plan gbogbo eléyìí nígbà wo ló ṣe lè ìyá ìyàwó tó bímọ kò mọ̀ pé ó fẹ́ kọ́ ọmọ ẹ̀ kú ò pé ó ti kọ́ ọmọ gidi gan àti ìyá àtọmọ dídé èèyàn mẹ́rin ó ti kó wọn kúrò Naija ó ti smuggle kí ló ń smuggle wọn fún kí ló ẹrù wo ló dì tó kùnkùn wà nínú ẹ̀ kí ló wà yìí dì nínú ẹrù olúwa lọ tí ò fi lè pè yọ ọlọ́mọ ìyàwó ẹ̀ pé ọmọ yín o wọ́n fẹ́ lọ ìlú òyìnbó wọ́n fẹ́ lọ kàwé o tó fi di pé ó smuggle ìyá àtàwọn ọmọ ó smuggling náà ń pè tó kó wọn lọ. so ṣé ẹni tó bá lè smuggle ìyàwó àtọmọ tí ò dẹ̀ lè sọ problem tó ní fún wa láì ṣe pé Boko Haram ń lé ẹni tí Boko Haram gan ń lé gan mi ò rò pé ogun yẹn wá ń lé òun kò sá lọ pẹ̀lú ìyàwó òun wá dúró ó wá kó gbogbo ẹ̀yin thousands yẹn wá kó yín tira ó kó yín tira ń bẹ̀ láìsí ọmọ láìsí ìyàwó ta ló wá ń bá sùn tí okó ẹ̀ balẹ̀ ta ló ń dó ẹ sọ fún mi ná. àwọn ará ṣọ́ọ̀ṣì ẹ̀ ń kọ́. that is it. ṣebí kan ló ń kú fún lórí fóònù ló ń kú fún lórí pé I can die for him mo wọlé pé ó fẹ́ kú fún pásítọ̀. Olórí burúkú ni ó fẹ́ wà tí ó bá kú fọlọ́run yóò kú fẹ́yàn yóò dá ìfọ̀ yóò gbà tí ó bá dá ìfọlọ́run mọ́tò ẹ pé pásítọ̀ ló fẹ́ kú fún kẹlẹ́ mọ́ bí táwọn èèyàn crazy dé all because of what. àwọn ọmọ ìjọ wà ń bẹ àwọn ọmọ ìjọ pọ̀ bí bàbá ọkọ ìyá pásítọ̀ níyàwó wọn níyàwó wọn lọ́mọ wọn ṣó ọmọ wọn ṣó ìyàwó wọn dẹ̀ kó gbọmọ wọn dẹ̀ kó gbọmọ ọjọjọ ẹ jẹ́ sọ fún mi náà.
bí ìpè yẹn gan ṣe sáré gbéra gan kò torí. á dẹ̀ kó wọn lẹ́rù ó ń kó wọn lọ kíní ó ń kó wọn lọ. ọ́fíìsì kan ní tó ìra gbogbo ọ̀gànbọ̀n sìn. á kó wọn lọ Jerusalem kó wọn lọ Israeli bó ṣe ń kó wọn káàkiri bí ẹran ló ṣe ń kó wọn káàkiri lọ Israeli kan lọ gbá wọn máa ń ṣe ìsọjí ìta gbangba ní Israeli jọkàn mọ wọn mo ṣáà lè mọ tán ṣe ṣá àwọn ará Israeli gan wò wọn ni pé ẹbọ làwọn yìí ti wá báyìí tán fariwo disturb àwọn ọ̀dẹ̀ burúkú. Nàìjíríà gan. ṣẹ́rí àwa ní ká mọ̀. tó bá Nàìjíríà ṣe lọ́lá kí Nàìjíríà dá kọ́ pa kọ́. Mr. Ṣẹ́gun sọ pé ó ń ṣe sopi wọ́n ló ń ṣe sopi ṣé àmọ̀ pé olórí burúkú pásítọ̀ ni mo ṣe sopi ni olórí burúkú pásítọ̀ tàyé ẹ̀ bá ti bàjẹ́ òun ni ó mọ̀ ṣe sopi because you have to be an example of a good leader to your followers nígbà tí pásítọ̀ bá ń ṣe sopi ta ni pásítọ̀ ń bá sùn ẹ̀ bá mi kọ́ dá mi kú lóhùn question yẹn. ṣé Nàìjíríà nìkan ló ṣe lọ́ọ̀nù Muslim àgbètì ẹ̀dẹ́ ìgbà Christian àgbètì ẹ̀dẹ́ Muslim àmọ́ àfàjàngbọ̀n wọ́n ṣe ń jà bí náà ń jà lọ́hùn bẹ́ẹ̀ ni Christian náà máa fa tiwọn ṣé Nàìjíríà nìkan ni wọn àwa nìkan la ní problem ni. Muslim ò dá Christian ò wúlò báwo lè ṣe bá ilé jà mọ́jọ oúnjẹ Christian o mọ́jọ kíní kan o àwọn kíní kan o mọ́wò gíláàsì o mọ́wò mìíràn o so many things lẹ́yìn máa gbọ́ lẹ́nu àwọn Muslim so many things lẹ́yìn máa gbọ́ lẹ́nu àwọn Christian ẹ̀sìn yẹn ti wá lójó bẹ́ẹ̀ ṣé àwọn fẹ́ ṣèdájọ́ lọ́rùn ni. àdúrà ò dẹ̀ withdraw one bank. ok nísìnyí ẹ máa gbọ́ sà nígbà tí. ẹ bá na fóyín sókè máa rówó gbà. ẹjọ ó kó yàwó kúrò nílùú ẹjọ nígbà tí yẹn bá kó yàwó kúrò níbí tí yẹn ní kí. oníkẹ́ na fóònù yìí sókè lọ́wọ́ na fóònù yìí sókè ó máa wọ bọ̀ àwọn wèrè náà lọ fóònù wọn sókè wọ́n na fóònù wọn sókè wọ́n fẹ́ rí miracle money láì ṣe 419 ṣé fásitì kan ló sọ pé ẹnìkan jáde ní bóyá ó jáde ní France ó tọ̀ ní France ó dẹ̀ bára ẹ̀ wọ́n ní Germany. nígbà tó ti mọ̀ pé ọlọ́pọlọ ilé gbogbo àwọn tó ń kó jọ sọ́pọlọ wọn ò ti wá lọ́ báwọn ẹgbẹ́ tó bá jẹ́ pé mo mi ẹ máa gbọ́ sà tó jẹ́ pé mi ni ìjọ yẹn ni mi ò ní lọ fẹ́ ìjọ yẹn àní ẹ máa gbọ́ ìjọ yẹn ni mi ò ìjọ yẹn ni mi ò ní lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ tán bá ti lè bẹ́mi náà ṣe kémi náà tọ̀ yes na kémi náà tọ̀ Naija kí n dẹ̀ lọ kí n àbí kí n wọlé sí Amẹ́ríkà lọ tọ̀ ẹjọ́ náà ṣe náà ti wá rí i pé àti ní problem bẹ́ẹ̀ Naija ṣé àwọn náà wà ní problem bẹ́ẹ̀. bọ́ síbẹ̀síbẹ̀ làwọn èèyàn tún gbọ́ nípò. because people are looking for miracle tí ò ní ṣẹlẹ̀ láíláí òun náà wá káàkiri. irú miracle wo nìyẹn. miracle ti pásítọ̀ ogun orogun ayé tí ẹ ṣe pásítọ̀ ẹ máa sọ wọ́sà ṣé pásítọ̀ tí ò ṣẹ́gun ayé ló fẹ́ bá wọn ṣẹ́gun ayé tiwọn. pásítọ̀ tó gun ayé ti di ẹ̀gbọ́n tó tó tírélà. ok sà ẹjọ ẹ bá mi dáhùn question ẹjọ ẹ máa gbọ́ sà kí ló lè lé kí ni pásítọ̀ kọ́ ọmọ àtìyàwó kúrò tó wá ní kó lọ máa ṣàṣàlọ́mù ní France kò lọ ṣàṣàlọ́mù ní UK kò wá ṣàṣàlọ́mù lamẹ́ríkà bẹ́ẹ̀ ni kò wá ṣe ní Amẹ́ríkà kí ogun wo ló dé bá wọn tí wọ́n fi ní kíyàwó wọn lọ máa ṣàṣàlọ́mù ní France àwọn dẹ̀ sì dúró wọ́n sì kọ́ ọmọ jọjọ ṣé Boko Haram ló ń lé wọn ni àbí ta ló ń lé wọn káàkiri àbí kí ni sórí ìwọ náà fẹ́ lọ kọ́ lọ́hùn pé ó ṣẹlẹ̀ sí wọn tán fi kóyàwó àtọmọ sọ́nà pé kán lọ máa ṣàṣàlẹ̀. Olúwa lọ́ọ̀ ṣèbí obìnrin kan náà ló ṣèwé fún ọ contract kìíní. kidnapper náà ń sá fún. kidnapper yẹn ò lè gbá wọn ṣé kò lè gbé òun ṣóun safe lọ́wọ́ kidnapper àbí kò ní bí wọn bá ròǹgbé wọn ní gbé ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ àwọn ọ̀dẹ̀ wèrè tán àwọn wèrè. ṣẹ́rí àwọn gbogbo end time pastors yẹn wọ́n pọ̀ àwọn end time pastors yẹn báyìí wọ́n pọ̀. mi ò fi ilẹ̀ mo ti bẹ̀rẹ̀ ṣe. ó dà sá
ẹ ṣe kẹtẹkẹ Ṣẹ́gbọ́n. it's alright sir Mo fẹ́ bẹ̀rẹ̀ ó iṣẹ́ dà take sir care. ó dà sir Okay o. ó dàárọ̀ sir Ó dà. ṣé ti ṣe ń báyìí gbogbo àwọn end time pastor yẹn gbogbo wọn náà wà ńbẹ̀ wọ́n pọ̀ ńbẹ̀ only the children went there to read the well tó bá lọ kàwé ńbẹ̀ wọ́n káàbọ̀ Abidola bóò ni brother mi ṣe wà tó ti yé wa wọ́n lè lọ kàwé ńbẹ̀ but èèyàn máa ń wà watchful èèyàn dẹ̀ máa ń wo ibi tó yẹ kéèyàn belong sí ni tó bá jẹ́ pé àwọn èèyàn lọ church níbi tá a wà yìí náà church mo jẹ́rìí àwọn èèyàn ní church tó bá lọ church tí wọn bá wà accommodating bẹ́ẹ̀ tí wọn ò wúlò fún ẹ àwọn èèyàn nílò bẹ́ẹ̀ next time wọ́n máa sọ fún ẹ pé kí láwọn wá káàkiri ṣé tó yẹ pé o ti wà tẹ́ pé hours gan wá sí ṣiṣẹ́ orí ẹ̀ gan ti fẹ́ dàrú rí àti fẹ́ yí wà tí wọ́n á dé church kan pásítọ̀ kan máa fẹ́ ní wàhálà kan níbo ni wọ́n lè rí ẹ́ ń bẹ̀ mọ́ tẹ́ bá lọ church ní Amẹ́ríkà bẹ́lẹ́ ni gift tẹ́ máa gbà wálé ní first day pẹ́ lọ church ẹ rò pé ẹ mọ̀ bèrè pé ṣojú pé wá church lẹ́ẹ̀kan lọ. bẹ́ẹ̀ ni wọ́n máa dì lóríṣiríṣi nǹkan náà máa fi sínú kínní wọ́n máa ṣe yín bí ẹni pé ẹjú bẹ́ẹ̀ ṣe wà yẹn lọ ni all because of pé wọn ò fẹ́ lose yín but humanity yẹn ṣé yẹn wà mọ́ ní Nàìjíríà kò sí yẹn mọ́ nínú tọ́rọ́kọ́bọ̀ tẹ́tún mú kiri náà máa tún ti gbà lọ́wọ́ yín wọn ẹ máa ní ṣọ́ọ̀ṣì ìsìn ẹ̀kan ìsìn ìrọ̀lẹ́ lásán tẹ́ bá lọ ẹ̀dáwó tẹ̀ mẹ́ta ṣógun láyé ni ṣọ́lọ́run gbowó lọ́wọ́ wọn ni Ọlọ́run tó pè wọ́n yẹn ṣó ń gbowó lọ́wọ́ wọn báǹkì wo náà sanwó sí fọ́lọ́run ṣé lórí burúkú làwọn pípù yìí ni àbáwá gangan ni nǹkan ti ń ṣe wá ẹjọ́ níbo ni wọ́n sanwó tọ́lọ́run sí ẹ sọ fún mi níbo ni wọ́n sanwó tọ́lọ́run sí Ọlọ́run tó ló pè wọ́n yẹn níbo náà ń fowó tọ́lọ́run sí ṣáwọn nìkan náà ń dàjẹ́ adájẹ́ nìyẹn náà tí ò bá ti síbi tó ń sanwó sí fọ́lọ́run why are you giving to them wọ́n àtẹ̀sẹ̀ sọ wọ́n di báǹkì. Wọ́n kọ́ school gan-an ọmọ ṣọ́ọ̀ṣì lé lọ́bẹ̀ àní mo wo wípé ṣóṣó kan lọ́jọ́ kan náà wọ́n lẹ́yìn kan ṣe bẹ́ẹ̀dẹ̀ àwọn kí náà ti pè wọ́n lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ àwọn ìyá àgbàlagbà àwọn ìyá àgbẹ̀bí yẹn wọ́n wá dáwó ẹlòmíì owó tó máa fi jẹun ló fi dáwó wọ́n á dáwó wọn pé Yínká Aláṣeyọrí kó wá kọrin fún wọn ṣe ìbílẹ̀ pé wọn ò jẹ́ káwọn níyẹn wọnú géètì wọn nígbà tí pásítọ̀ bá tún jẹ́ kọ́mọ ọjọ́ wọnú ṣọ́ọ̀ṣì kò jẹ́ kọ́mọ ọjọ́ wọnú géètì ẹ̀ ẹjọ́ iṣẹ́ ìmú máa kó ṣọ́ọ̀ṣì yẹn àwọn ìyá yẹn dẹ̀ dáwọ́ ìyá tẹ́ kó wọ́n tọrọ wọ́n mánéjì jẹun ni wọ́n dáwó yẹn wó onírúurú aláta wọ́n ṣàjọ wọ́n dẹ̀ fi pé kíní kó wá bá wọn kọ́ surprise orin fún bẹ́ẹ̀dẹ̀ fún wọn wọ́n á jẹ́ kán wọnú géètì wọn láwọn sọ́ọ̀rì àwọn members wọn ni o member tó ṣiṣẹ́ pé bí àjọṣe ní member o àwọn tó jẹ́ bíi àwọn tó ń ṣiṣẹ́ ní kí náà máa ń pè àwọn tó máa ń gbẹ̀bí fún wọn ní kíní ní church yẹn àwọn ni o àwọn náà ni wọ́n o member wọn ni wọ́n o tó ń ṣiṣẹ́. àwọn ni bẹ́ẹ̀ ni member wọn wọ́n dẹ̀ kóra wọn jọ ẹlòmíì travel wá. mo ti lọ Nàìjíríà rí tí mo lọ ṣọ́ọ̀ṣì kan lẹ́kọ̀ọ́ mo wá fẹ́ máa lọ wúmọ̀ kan ṣe ló wá sáré bá mi olóhùn ti dá gbogbo owó ọwọ́ ọ̀rọ̀ owó padà sílé. ẹ sọ pé orí ẹ ti burú sẹ́yìn lẹ gbowó lọ́wọ́ ẹ̀ sẹ́yìn lẹ gbowó ọwọ́ ẹ̀ tán ni ṣé gbà tó kò nú ẹ̀ máa dáwó kó máa fowó dá sowó lẹ̀ kó mọ̀ kó máa rinṣẹ̀ lọ lé ni kó ẹni wọ́n ètè ó ṣe Ọlọ́run náà ni kó kiri sí kó máa rinṣẹ̀ lọ lé ni. ó ní wọ́n ní káńtì àpò wọn pé mírèkù máa ṣẹlẹ̀. ìyá wọ́n máa MTN náà ni Ọlọ́run ẹnìkan máa sọ fún mi kémi MTN báńkì. ẹ̀yin ni mírèkù tó máa ṣẹlẹ̀ sí jọ ẹ̀yin náà ya bless yẹ. mo fẹ́ fún lówó tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wá ó tà yẹn gẹ́gẹ́ ò jẹ́ fún torí mo ti wò pé ṣèmi wá ní mírèkù tó. àyè ni mírèkù kẹ bless yẹ nù kẹ bless yẹ nù ẹ̀yin imagine níbi tán brain wash ẹlòmíì sí ilé tẹ́lòmíì kọ́ gbèsè ayé ó ti wíìlì ẹ̀ fún wọn kọ́ máa fi ṣe ṣọ́ọ̀ṣì ẹlòmíì ti mú alẹ́ ìkànnì bọ́bọ́ kan tó ló lọ wíìlì ilé bàbá ẹ̀ lùwọ́ tó mọ̀ pẹ́yìn mẹ́rin bàbá bí ó lọ wíìlì ilé bàbá ẹ̀ lẹ̀ fún wọn ní ó lọ wíìlì ẹ̀ fún wọn ní ṣọ́ọ̀ṣì níbo táwọn ọmọ ìyá ẹ̀ bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú wọn wọ́n gbalẹ̀ wọn dànù pé sórí orí ẹ̀ burú nìwọ tó bá lọ wíìlì gbèsè ayé ẹ̀ fún wọn wọ́n wíìlì ilé bàbá tàwọn lẹ̀ fún wọn ó lọ sóò síìdì ilé bàbá ẹ̀ ló lọ fi sóò síìdì wèrè tán sóò káàkiri àwọn yẹn láwọn sọrí o. majority testimony táwọn pásítọ̀ ẹ̀ dẹ̀ ń sọ irọ́ ni pé o fi $1 million o sún ẹ̀ fọ́lọ́run pé ó dọ́bù ẹ̀ fún ẹ irọ́ ni gbogbo ẹ̀. ṣé Amẹ́ríkà lè ta wà yìí tó máa ti fàṣẹ tó máa lọ
àfẹn tó bá ń ta tó ń ta tẹ́tẹ́ nílùú àbáyé tó bá ń ṣe kíní nílùú ló sọ pé òun lè mú rẹwà kó lóun mú owó lọ rú àdúró yẹn lọ sí ṣọ́ọ̀ṣì iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ kí ló ń ṣe láyé tá a wà yìí wà ló ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ wo tí wàhálà èmi kàn mọ̀ pé aláàánú lọ́lọ́run ọlọ́run sì lè bá wa tó Nàìjíríà yẹn ṣe ẹyọ kan tí mo mọ̀ nìyẹn so ẹ jẹ́ sáré sọ sórí kan fún wa a máa lọ sùn nìyẹn bọ̀ lọ́la ọlọ́run bá ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ àǹtí kan pè mí wọ́n ní. ó dẹ̀ wù mí mo dẹ̀ fẹ́ béèrè question kan lọ́wọ́ yín o. yes ma. ayọ̀ bó ṣe ṣojú. ebi wọ ni. ẹ kàn sọ story wọn tán. ta ni ẹjọ́ ẹ dákẹ́ tí o bá béèrè question yẹn ó lè dá wà lára ẹjọ́ kọ́ béèrè question kà dáhùn. ẹ jẹ́ ká béèrè. mo fẹ́ béèrè question kan bó ṣe kọ́kọ́ ṣojú yẹn gan lásán. no ẹ mọ̀ kẹ́ máa ti ń wọ̀nù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa Naija mo dẹ̀ máa ń rí kankan táwọn ọ̀pọ̀lọpọ̀ àwa Naija dẹ̀ máa ń ṣe tí ó dẹ̀ dá pẹ̀lú àwọn Naija ni wọ́n máa wà níbi iṣẹ́ ìní ẹ̀ máa ṣe live wọ́n máa jókòó sí live níbi iṣẹ́ èyí tó ń ta kó bí wọ́n ṣe live lẹ́lòmíì dẹ̀ máa ṣe. mo máa ń rí so many times mi ò dẹ̀ rò kó bí ó right mo máa wà lórí live lórí TikTok wọ́n dẹ̀ máa ṣe live wọ́n dẹ̀ máa wà níbi iṣẹ́ tó lè máa sanwó fẹ́ nìyẹn ẹlòmíà wá jókòó sórí live for more than 6, 7, 8 hours. jẹ́ sọ nǹkan fún ẹ jẹ́ sọ nǹkan fún ẹ my sister. tíṣẹ́ bá wá bọ́ a máa pe pásítọ̀ lé pé ọ̀tá kan wà bí kan. ṣe rí social media tá a wà yìí if care is not taken ibẹ̀ ni life ẹlòmíì máa tán sí. ibẹ̀ ni marriage ẹlòmíì máa tán sí. bẹ́ẹ̀ni. ibẹ̀ ni àdánwò tẹ́lómi ò ní bọ́ ń bẹ̀bẹ̀ ló ti máa kàn. bẹ́ẹ̀ni. all because of ó fẹ́ blow up kí lè máa ń pè yẹn náà ó fẹ́ trend yes all because of pé wọ́n fẹ́ trend. ṣe rí àwọn tó ní app yìí tó bá yẹ pé èèyàn bí Nàìjíríà ni wá ni wọ́n máa ti bá yéèyàn wọn èèyàn jẹ́ tó máa pọ̀ gan. all because they don't understand our language gbogbo wòye tá à ń ṣe yẹn kò tí ì yé wọ́n ń rí bọ̀ kò yé wọn dáadáa. ṣé ti yé yín ẹlòmíì níbi táyé ẹlòmíì bá jẹ̀dẹ́ nísìn ṣẹ́rí tí kò láìfù yẹn tẹ́lòmíì bá jókòó síbẹ̀ láti àárọ̀ mí ìmọ̀ bí wọ́n ti ń rí energy yẹn ìmọ̀ bí wọ́n ti ń rí strength yẹn láti àárọ̀ tí mo bá jí tí mo jí lórí bẹ́ẹ̀dì mi báyìí tí níjọ́ tí màá lọ bí tí mo bá lajú báyìí ẹ máa bá wọn ń bẹ̀ ni tẹ́ máa fi sùn lálẹ́ wọn sì wà ń bẹ̀ nígbà téèyàn kì í ṣe wèrè. ẹjọ́ wọ́n dẹ̀ máa wá kó àwọn ọ̀dẹ̀ àwọn òpònú bíi tí wọ́n náà máa kó wọn rọra síbẹ̀ ẹlòmíì àlọ́bíṣẹ́ àtúndé bá wọn bẹ̀ àlọ́bíṣẹ́ àtúpadà dé bá wọn bẹ̀ tó ṣe wà ń bẹ̀ ẹjọ́ kí la sọnù táwọn wá káàkiri gan-an. gẹ́gẹ́ ni wàhálà jókòó ókè àwọn tán bẹ̀rẹ̀ sí ní fúnra wọn ní gbàásùgbò láti bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì báyìí ní lórí kíni nítorí pé wọ́n wá familiarity káàkiri tọ́lọ́run tó ti rójú tó wá ń wá ìròjú káàkiri torí pé lòmíì wà lórí social media báyìí bí kò tó kó fẹ́ trend yẹn a wá máa lọ from one place to another gbogbo ibi táwọn gbajúmọ̀ kí ni wá gbogbo bẹ̀ ló ti lọ tẹnu bọ̀ ó ti gbéjú lọ bẹ̀ ó ti lọ tó náà ti lọ bá wọn gbẹ́nu sí i wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jàǹsìn gbogbo ohun tó jọ pa wọ́n pọ̀ nígbà yẹn kò náà jọ fi ń búra wọn ní ìsinyìí wọ́n búra wọn débi pé kò ṣẹlẹ́yà tán fìra wọn ṣe that is because tẹ́ẹ̀dá bá ti wà láyé tí ò bá ti wà kọ̀tẹ́ntẹ́ tó ntọ́lọ́run ṣe fún tí ò bá ti tẹ́ lọ́run tó bá ti ń nawọ́ lọ síbi tọ́lọ́run ò ràn ó fẹ́ lọ kàbùkù ni. that is kò wá sí ọmọ tó ṣiṣẹ́ ibi tá a ti ń ṣiṣẹ́ ogún olè òun náà lọ sí iṣẹ́. mo ṣì ń bọ̀ bẹ́yẹn my sister ṣe rí mo mọ̀yàn kan tó lọ fi almost 2 million ló fi ṣe page then up to now mi ò rò kó fúyà ẹsẹ̀ bí ẹjọ́ tí ò wọ 20 kò sí gbogbo tírèkì gbogbo oríṣiríṣi gbogbo yamayama oríṣiríṣi gbogbo ti ṣe gbogbo wọ́t ṣe rí ọlọ́run ló máa ń gbẹ̀dàgà kò ń ṣe pé mo fẹ́ ọgbọ́n orí kọ̀ it's not by your sense not by your báwo mo ṣe lè sọ it's not by your
by your power by your strength. Ọlọ́run ló máa ń crown effort ẹ̀dá tó máa nínú. I want to make you this. Ọlọ́run bá sọ pé òun dé sínú ayé ẹ̀dá tó bá ṣe yes ìṣòro yẹn lẹ́ẹ̀kan báyìí akàn gbogbo ẹ̀ kàn gbọ́ lọ ni ẹ̀ wò pé bí a no Ọlọ́run ni. Òkè nígbà tó ríṣẹ́ tó gbàṣẹ́ iṣẹ́ tó ń ṣe tó ń gbowó oṣù ń bẹ̀ wà wá neglect ẹni tó ń tọ́jú all because of fẹ́ ṣe show. Wà bá ń lọ́nu client ẹ ìyẹn máa ráre ń bẹ̀ òní fún lóògùn lójú ọjọ́ òní ṣe títí ẹ̀ wá máa bínú sí ṣé ẹ̀mí kọ́ lọ́run máa padà fìyà jẹ nìyẹn náà ni ó tó á padà jẹgba lọ́dọ̀ lọ́run. Then at the end of the day tó bá padà rí kí nìyẹn náà máa affect iṣẹ́ bóyá àwọn ọ̀gá ẹ̀ wá lọ bóyá fi kámẹ́rà síbí àbọ̀ ń ṣe anything síbẹ̀ tí wọ́n padà wá ká pé ó ń ṣe nǹkan báyìí àwọn àdàdúró àwọn máa pe pásítọ̀ ní àmàdé ayé kan ló ń ṣàṣàmù ṣáyé ló ń ṣe wọ́n yẹn àbáwọn kan ló ń ṣe ra wọn. Olórí ogun àfúnṣẹ́rí ogun tẹ́ẹ̀dá ń fèsì jù láyé àfọwọ́fà ló pọ̀ jù ńbẹ̀ àfọwọ́fà òkè bá ṣe jókòó sí báyìí mo tan kínní ìgbà mélòó mo tan kínní oṣù ṣàwábí mélòó kan ṣì wà ń bí wọ́n ní some of them even talk to them rudely using the language ẹ̀gbọ́ I know ṣe ti gbọ́ báyìí wọ́n máa rúdù sí wọn máa yé mi lára o kínní kan wọ́n tó máa fi language wa máa fi bú wọn ṣe ti yé wa and ẹ jẹ́ kí n sọ̀kọ́ Ọlọ́run ló máa ń fàlùbáríkà ṣiṣẹ́ ẹ̀dá mo ṣe kìtàkìtà Ọlọ́run ni tọ́lọ́run bá sọ pé òun dé òde tọ́lọ́run bá dé òun ò tí dé kó ti dé nìyẹn ò bá kó fi gbogbo stress ààrẹ kó sọ pé ó fẹ́ fi struggle Ọlọ́run ló máa sọ pé no ẹ kó òun crown effort ẹ̀ nìyí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa gbogbo àgbọ̀njù tá a gbọ́n yẹn kàlùkù wáìsì yẹn then tẹ́dà bá ti wà láyé tó jẹ́ pé ní tí ò tó yẹn tó fẹ́ máa pè rẹ̀ òun ló fà tẹ̀ máa fi rú àwọn yẹn tó jẹ́ pé all because of àwọn náà fẹ́ trend àwọn náà fẹ́ máa ní nǹkan kan tán rí ẹlòmíì lè má jẹ́ bí aṣojú mi tẹ̀lé ẹlòmíì nítorí ẹ̀gbẹ́ fóònù ló ṣe ní òfin take care ẹni tó ń take care ó lè jẹ́ pé just because of kò ní woman's feeling kò ní passion fún iṣẹ́ yẹn á kàn lọ bẹ̀ ẹni tuntun báyà ti máa kanra mọ́ ẹni tó ń tọ́jú àti máa kanra àti máa kanra ṣóògùn ni ṣé wọ́n ràn yín ṣé kò lọ ṣiṣẹ́ ń bẹ̀ ṣé dandan ni kò lọ ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n gbọ́ wa èmi kàn máa rọ̀ wá ẹ jẹ́ ká farabalẹ̀ wọ́n tójú bá farabalẹ̀ àrímú ẹ jẹ́ ká farabalẹ̀ ká dẹ̀ make sure pé social media yìí gbogbo area tá à ń gbà wà ní social media ká máa wà ní safer side torí ẹni nǹkan ṣé tá a bá lọ mess up pẹ́rẹ́ tó ti lọ mess up síbi kan pẹ́rẹ́ ayé ń bọ̀ wá bá wa play ẹ̀ wọ́n bá wa gbé sáyé bẹ́ẹ̀ ni lọ́jọ́ kan ń bọ̀ wọ́n gbé sáyé ó lọ́ má dẹ̀jẹ̀ ká ṣẹ̀sìn social media ẹ̀wọ̀n ọmọ pásítọ̀ kan báyìí tán sọ ní lórúkọ ìlú yìí lára àwọn African country yẹn ọmọ yẹn ó rìkọ́dù tí boyfriend ẹ̀ ti ń bá sùn ọmọ kékeré kìnìún yẹn trend kò síbi tí wọ́n ti gbé kìnìún yẹn ọmọ yẹn ti parẹ́ ẹ̀ náà ọmọ yẹn parẹ́ ẹ̀ dànù so kọ́lọ́ lọ́jọ́ òní kó má jẹ́ ká ṣìrìn kó má jẹ́ ká fọwọ́ ara wa ṣíra wọ́n gbà tó ń gbé gbogbo tó ń ṣe social media stuff yẹn ara ẹni sọ fún náà pé o ti ń ṣe jù á mú wọn bú ni á ní kán fi tiwọn ṣe tiwọn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá náà tá à ń pè lé ní àpọ̀lọpọ̀ à ń kọ́ọ̀lù wọn out oríṣiríṣi wọn etí wọn di wọn ọ̀fẹ́ gbọ́ nítorí wọ́n lè dájọ́ tó bá máa sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ wọ́n ṣáà lè mẹlòmíì bó ṣe ń kó lọ́dọ̀ táyé ní ìmọ̀ bọ́ sí kéde ló máa bọ́ síbí kó ṣáà lè gbẹnu sí kán lè sọ pé wọ́n mọ òun náà ẹjọ́ tàbá lè sọ pé lè la fẹ́ máa ṣe it's just for a while ìjọ tó bá ti ṣe tán bá ti lè mú ẹbí iṣẹ́ àbí o kúrò níbi iṣẹ́ tán bá dẹ̀ ti lè kọ́ tán lọ bóyá o ní issue kan tán lọ tó jẹ́ pé ó wà lórí kíní èsì wà lórí rẹ́kọ̀dù ẹ̀ you are your own kó máa rù káàkiri àgbélébù tí ẹnìyẹn dún kó máa ràn káàkiri because àwọn míì ẹlòmíì àdébi iṣẹ́ ẹnìkan sọ fún mi níjọ́ tó lóun ṣe mọ́mọ́yé òun ló fọ òun ṣe kíní kan níbi iṣẹ́ mo ní ṣé ẹ ti wá sọ bí iṣẹ́ yín di kíṣìnì àbí ẹ ti sọ di rẹ́sọ́ráǹtì ní báyìí ó ní the next day tó máa gbaṣẹ́ lọ́wọ́ òun bá dé ló bá ní ló máa bẹ̀rẹ̀ sí ní pé kí ló rùn ún lé báyìí
ẹ̀yin máa jí mọ́ínmọ́ín táwa gan ṣe kí ṣe wẹ̀ wúye stress tàbí máa ṣe mọ́ínmọ́ín. kó tó bo. kó tó fọ̀ kó tó lọ̀ ọ́. ó lọ. èdè gbogbo àwọn àti tó fi ṣe kinní yẹn ṣó tọ́jú ẹ̀ tán ni kó wá tọ́jú. a ló fẹ́ fowó yẹn ṣe nǹkan gidi bó ti jẹ́ pé òde ń kanra mẹ́ni yẹn ẹni tó máa tó ń ṣiṣẹ́ tó yẹ tó ń ṣe kó mójútó dẹ́ ń kanra mọ́ òun dẹni lẹ́ni láàmú òun fìyà jẹ ìwọ dẹ́n fi ń káṣí fọ́ọ̀nù kò dẹ̀ máa gbowó yẹn fẹ́ fowó yẹn lálùbárí kẹ́ fẹ́ fowó yẹn ṣe nǹkan tó dáa ṣùgbọ́n yẹ ká sì ronú wa nìyẹn tó sì wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ló mọ̀ ọ́ bọ̀tẹ́ bá ráwọn èèyàn tó bá ní problem àti báwọn tí problem bá ti kọjá be careful ẹnikẹ́ni yẹn lọ check rẹ̀ ẹni kó nǹkan lọ check iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣóhun gangan dà fún ara wọn. so ọlọ́run á ràn wá lọ́wọ́ o ẹni tó bá àwọn afásòkò yìí àfi ń sọ fún gbogbo wọn tó bá pé níbi iṣẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ tí máa ṣe fídíò tí máa ṣe ọ́díò ẹ̀ kí ẹ ti ń pè máa ṣe live show tẹ́ máa wà bẹ́ẹ̀ 7 hours ẹ múra sí ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn o tó yẹ yín ẹ̀ neglect àwọn tán ní kẹ́ ẹ wá tọ́jú ẹ wá fìpè ẹ̀yin máa gbowó yẹn dẹ̀ fi ṣe dáadáa ẹ múra sí àwọn onígbọ̀n táwọn olówó táyà yín ìgbọ̀n tá a sọ fún yín náà yẹn pé ẹ yọ ṣé o kẹ́ ẹ yẹ owó dáadáa so ọlọ́run á ràn wá lọ́wọ́ iṣẹ́ wa ní díṣẹ́ mọ́ wa lọ́wọ́ o ọ̀sùn ní mo fẹ́ sọ time ti lọ wọ́n yín sáré brief ẹ̀ kí n tó máa lọ àǹtí kan pè mí wọ́n ní ọkọ̀ àwọn máa ń flex around gan ọkọ̀ àwọn ń jẹ́ oníṣe ó ṣe gbogbo ẹ̀ pé ọkọ̀ àwọn ò dẹ̀ balẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní so ọjọ́ kan wá wà àwọn fẹ́ bí wọn láwọn fẹ́ send owó àwọn fẹ́ ṣe nǹkan àwọn ṣáà wá ń lo fóònù ọkọ̀ àwọn wọ́n ní but àwọn rí mẹ́sẹ̀gì kan tó wọlé síbẹ̀ àwọn kan táwọn ṣe táwọn wá lọ mú sí àwọn arí kóbìnrin ló mẹ́sẹ̀gì ẹ̀ àwọn bá ṣáà bí pé àlélẹ́ kìíní kan ló bá ní kìíní kan ìyọ́ ṣáà dàrú mọ́ ọ̀rọ̀ bá ní pé ìwọ ṣàbẹ̀rẹ̀ sí ní bàjá ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n ní so àwọn ṣáà tí àwọn tó ń jẹ fún un nígbà táwọn ṣáà jẹun wọ́n nígbà tó pẹ́ táwọn jọ jẹ oúnjẹ yẹn tán ni o láǹkọ̀ sọ fún mi pé níyà má bínú nǹkan tó ń fẹ́ sọ yìí o oúnjẹ táwọn jẹ yẹn òun ti poison ẹ̀ o so òun fẹ́ kó wọn àti ẹ̀ káwọn jọ kú papọ̀ káwọn kúkú jọ mọ̀ pé n tó rùn ó ti tán lẹ̀ wọ́n ló bá wà wọ́n báyìí pé are you joking ló wà pé náà kóhùn serious náà kò poison oúnjẹ o wọ́n ní kí ẹ sì dìde ó ti ń tọwọ́ bọ̀ fún ó ti ń ṣe gbogbo ẹ̀ ẹ ló ṣàtọwọ́ bọ̀ kò sáàrì orí nǹkan kan bì ó ṣàrùn ìtàn ló wà níyà pé náà wá ti di pé ẹni tí wọ́n ti fẹ́ máa serious jùlọ bá níyà lọ́dà àwọn ṣeré ni o ló bá ní eré wo kìíní kan inú ti ń rò òun o wọ́n ní ká tó kọ̀ ó ti lọ yàgbẹ́ ó sá ti yàgbẹ́. ẹ jẹ́ pé ṣọ́ọ̀kì ló yìí ṣọ́ọ̀kì ni yẹn ó ti lọ tọ́lẹ̀tì ó ti lọ yàgbẹ́ ọlọ́ba ní rárá o mọ̀ ìṣeré mà ní kò má sí nǹkan kan ń bẹ̀ so at the end of the day wọ́n ṣáà sọ pé irọ́ lòun pa o ó ní ṣùgbọ́n láti gbà yẹn ó ní ọmọkùnrin ò bìlíìfù òun mọ́ ó tó ń bá gbóúnjẹ kalẹ̀ báyìí pé káwọn jẹun ọ̀la àkọ́kọ́ ti máa wọ ọwọ́ ọ̀hún. ṣe jẹun lè ṣá kò ní jẹun lè wọ́. Expensive joke nìyẹn. ẹ jọ ẹyin lè jẹ bàbá wa ṣé ẹ ti lè jẹ oúnjẹ nìyẹn mọ́ tó bù fẹsẹ̀ tó fẹ́ bí wá ní adẹ̀jì máa ṣe tó lórí ẹ̀ bọ́lá lọ́la. Àjíkẹ́ dúpẹ́ ẹ má bínú àjọ yẹn gbogbo lẹ má bínú mo fẹ́ sáré chipping such a thing it's very expensive ó máa bà family yẹn jẹ́ ó mà yẹn kò careful ọlọ́run jẹ́ kí màá yẹn ṣe fẹ́ mọ́ ká lè mi personally from my background in ìfẹ́ mọ́ marriage 24 that's the end of that marriage. bọ̀ kí ló dé jẹ́ kí gbogbo it's not a big deal lè báyọ̀ ṣeré ni. It's not a big deal ó fi pàṣẹ ilé eré yẹn kó lójú. fíìmù fíìkì ló fi ṣe yẹn ó máa gbé wá sí fíìmù tó wáyà. ó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. ó ní ẹ máa wá gbọ́ ó ní kò sọ́jọ́ tó máa tó oúnjẹ báyìí ó ní báyìí ó lé látọdún yẹn olóòrò ìdílé ibi 2 years ó ní kò lè dá jẹun tẹ bá fún lóúnjẹ báyìí ó ní kò ní jẹ o ó nínú kóhun jẹ káwọn ọjọ jẹ àbí kóhun àtọmọjọ jẹ ó ní dẹ mọ́sì ó lè ní ẹ̀hún ti wà ókè ó ti wà ókè ó láfi tó bá ti fi iṣẹ́ dé nìkan tó mọ̀ pé ó lè dá wà lálẹ́ pé kóhun máa jẹun lé nìkan ó ní ṣùgbọ́n ẹni ọ̀dà oúnjẹ ó ní ta ọkùn kúrò bẹ́ẹ̀ ó ní ta ló ti jì ìyàwó yẹn ni olú ti wá sú òun
ike in fact pé òun feel bad pẹ̀lú nǹkan tóun ṣe yẹn pé òun rò pé nǹkan yẹn lè help ní pé ó worsen situation ni o. ó nígbà mí báyìí ó la máa yọ òun wò báyìí nínú àwọn àmà ní kí ló dé òun kọ́ òun wò ẹ́ ni tó ti yẹ yín. mẹ́ni àtẹ̀sán ọjọ́ máa sùn nínú létọ̀kẹ́ àjíta lọ́jọ́ kúrò ní ìgbà máa wà. For me, èmi ò rí as a big deal, sir. ó lè bá ẹ má lè jẹ́ o. èmi á bìlí pé òwe ló pa fún mi pé ọjọ́ kú ẹ̀ súnmọ́ nìyẹn. It's a big deal. Irú èmi gangan kò ní ṣe big deal. ó ti dáa ṣé àwọn ẹlòmíì. èèyàn ò gbọ́dọ̀ jókì pẹ̀lú kinní yẹn o. tó bá pẹ́ irú èmi tí àwọn èèyàn mọ̀ pé mo máa ń ṣeré dáadáa ṣe get believe in me tí mo yàn dẹ̀ mọ̀ pé it's not a big deal. Sometimes tẹ bá ti nífẹ̀ẹ́ ara yín tí ọ̀rọ̀ ara yín bá wọra yín Ọlọ́run àwọn kò oríṣiríṣi lè máa fi ṣeré náà. ọmọ ológo advice tèmi fún yín ni pé don't joke such a thing in your family with your husband in your marriage. ṣé àmọ́ má fi ṣeré lóòótọ́ jọ torí Ọlọ́run ọ̀rọ̀ bẹ́yẹn ọ̀jọ́ ẹ má fi ṣeré ọ̀rọ̀ ikú lásán. ẹ má fi ṣeré o ẹlòmíà ẹ fẹ́ lọ sí heaven ṣe tó fẹ́. àwòdà kálọ́ bí wọ́n bá mi fẹ́ lọ sí heaven. ọ̀rọ̀ ẹ̀bùn kọ́ là ń sọ bí ẹ̀dùn gbọ́dọ̀ jẹ̀ yá yóò kó tó lọ jẹ́ tọ̀run. yes kò sí ọ̀n tó bá rí pọ̀kàn ń ṣàgbèrè sínú ẹ̀ máa dùn àní mi dẹ̀ mọ̀ pé mò ń ṣàgbèrè òde wàá fi rú yẹn jókòó fún mi n máa ronú ju bó ṣe ń ronú yẹn lọ it's gonna go extra mind and if care is not taking me ní jẹun ẹ̀ mọ́nu lé mo sorry and marriage ń bàjẹ́ nìyẹn. The problem ẹ ṣáà nípìnlẹ̀ kẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí máa dáná fún wa èmi náà dẹ̀ máa bá yín jẹ́. society tí wọ́n ní best thing they should eat together for life. tó lóun fẹ́ kí kọ́tù rùn kó tán lẹ̀ obìnrin ò kẹ́ ẹ̀ ó lóun fẹ́ káwọn méjèèjì jọ máa lọ. bàbá tẹ̀ jẹ́ pọ̀ má bìlí kó ti lo aporó. ẹ ti gá ẹsẹ̀ pé bí o ti lo ẹ máa wọ ni pé nǹkan kò máa ṣe òun tiẹ̀ ṣe mọ̀ ó ní màá yẹn ó lè sọ pé a ní kò sí nǹkan bẹ́ẹ̀ ó lóun tún wọ́ yòókù mọ́ra òun tún lábọ́ òun sọ pé a ní kò sí nǹkan bẹ́ẹ̀ ní olùṣàwọn owó òun ni ó ní kíá. ọkàn pé kò fi kọ̀ọ̀kan sí máa yẹn ti sáré lọ àwọn inú òun ti ń dàrú torí pé ẹrù ti bá yẹn inú ẹ̀ ti ń dàrú ó ti sáré lọ yàgbẹ́ ó lè. inú ẹ̀ ti kù pọ̀. bàbá tó lẹ̀ ń yàlè tó bá yẹ pé ilé àlè lọ ti bá ṣerú eré bẹ́ẹ̀ yẹn kọ́. àwa níbo ká lọ kò ní lọ bẹ̀ mọ́ wọ́n máa jáwé gbélé ẹ̀ ewé gbélé ẹ̀ náà ti já fún yẹn. red flag nìyẹn. ṣé rí kíní yẹn ẹ jẹ́ ká wá ṣọ́ra wa àkànwò bí àwàdà bí eré ni ó wà very very important o. then àwa ìyàwó ẹ má jẹ́ ká máa stressing ọkọ wa pé yẹn àá máa kú pọ̀ ni a máa jọ kú ni a máa jọ ṣe kinní kan ni ìrèké máa parí ẹ má jà máa ṣe bẹ́ẹ̀ because those languages ten lo yẹn it goes a long way. ẹ ti gbàgbé nígbà tó break heart lady yẹn náà kó inú ẹ̀ ò dùn náà ó ti break heart ẹ̀ tó bá tọkùnrin yẹn náà bá jókòó tó bá rò ó nǹkan tóun náà ṣe ó ràn gan. tó bá break heart tó bá pé ká níbi tó ti ń ṣe ti tiẹ̀ lóun náà gbàbẹ̀ tó kú sọ̀hún kọ́. ṣe mọ̀ pé irú nǹkan tó sọ yẹn ká ní ó ti lọ lé àlè lálẹ́ tá lè ti fún ní nǹkan jẹ. God bless you. ṣé mọ̀ ó tún léwu fún woman yẹn náà àkọ́lọ́májàrógun àkóbá àdábá bóyá ti lọ jẹ poison bí kan lóòótọ́ tí wọ́n dẹ̀ wá lọ sọ fún pé wọ́n fi poison sí oúnjẹ ṣé àwọn tó wà láti dé tó bá ní sáìdì ibi tó fi poison sí ní tòun oúnjẹ tòun wà nǹkan pé ibi tóun jẹ ṣé mọ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ àwa náà ti ń lọ sùn nìyẹn ọlọ́run á jí wa rè ṣé rí ẹ jẹ́ ká wà very careful lágbára ọlọ́run tí parasọ olúwa àtúnṣọ̀rọ̀ pẹ̀ lọ́la lágbára ọlọ́run àtúwà mẹ́sẹ̀gì lè tún mú wa sọ láàsì sí àmọ́ wá sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ lọ́la because we need to talk to each other. àwọn kankan wà tó ń ṣẹlẹ̀ nínú relationship àti tó ń ṣẹlẹ̀ ní àwùjọ you just have to ká lè mọ bá a ṣe lè cope pẹ̀lú àwọn situation of things in life ká má bàa di nǹkan míì ọjọ́ so ojú ò ní tiwa ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ everybody sísọ pẹ́.